Alhamdulillah rabbil alamin. Tó gẹ́gẹ́ bí ìṣe wa a ti ń sọ tipẹ́ pé tó bá fẹ́ ṣiṣẹ́ Hajj àṣepé àbí Umrah àṣepé ilé iṣẹ́ tó lè bá lọ tó lè fi ẹlọ́kàn balẹ̀ tó máa fi ṣe láṣepé ní Qiblatyn International Travels and Tours. Tó Hajj 2022 fún gbogbo àwọn tó bá mọ̀ wọ́n á mọ̀ pé ẹni tọ́lọ́run bá pè ní Masha Allah. Gbogbo ìgbà tó bá ti ń ronú pé ó fẹ́ bá Qiblatyn travel lọ sí Hajj àti Umrah Ọlọ́run ti pè ẹ́ ni. Mo lówó kò ṣe Hajj 2022, mo lágbára kò ṣe Hajj 2022, mo nípò kò ṣe Hajj 2022. Pẹ̀lú ògo Ọlọ́run àwa lè fi gbogbo ẹnu sọ pé gbogbo slot tí wọ́n fún wa láti Saudi ní Hajj 2022 gbogbo àwọn èèyàn wa la kó wa pé Masha Allah tẹ̀lá kó padà wọ́n dẹ̀ ṣiṣẹ́ láṣepé. Èmi náà wà níbí èyí fẹ́ ń dá yín lójú wípé gbogbo ẹ̀yin tẹ́ bá ní èrò láti lọ sí Umrah àbí Hajj nígbàkúgbà Qiblatyn International Travels and Tours àwọn ní kẹ́ ẹ bá lọ, àwọn ló fi yín lọ́kàn balẹ̀. Ilé tí wọ́n máa fún yín ó di dandan á súnmọ́ aram pẹ́kípẹ́kí. Ètò àdúrà àtọ̀pọ̀lọpọ̀ wáàsí ó pọ̀ tí wọ́n fi ń dá wa lẹ́kọ̀ọ́. Ó dẹ̀ dá mi lójú wípé ẹ gbọ́ díẹ̀díẹ̀ lẹ́nu àwọn tí ó bá wa wá sí Hajj yìí. Ibi tá wà yìí kò ń ṣe àyè tá a ti ń parọ́ rárá, gbogbo ohun tá a sọ lódodo ni. Èmi Lateef Femi Adebayo mo fọwọ́ sọ̀yà wípé Qiblatyn International Travels and Tours àwọn nìkan ni wọ́n lè ṣe tẹ́ẹ̀dẹ̀ ní kábàámọ̀. Thank you.